Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí gbogbo Mùsùlùmí káàkiri àgbáláyé. Tọ́, wọ́n ní àìsí bẹ́ẹ̀ là bá wọn dá sí. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó ń dùn mí. Mi ò kí ń ṣe Marikaz, mi ò kí Adabiya, àmọ́ mo nífẹ̀ẹ́ Sheikh Adamu dáadáa. Nígbà tí mo ṣe àwọn little findings nípa bàbá yẹn gbìyànjú gan. Bàbá yẹn fi kíni ló fi gbé Marikaz kalẹ̀. Oríṣiríṣi nǹkan ní ó ṣẹlẹ̀ tí ó bá ti jẹ́ agboolé ńlá. Oríṣiríṣi nǹkan náà ni ó máa ṣẹlẹ̀. Wọ́n á fẹ́ lo orin ọ̀jọ̀gbọ́n kan. Ṣùgbọ́n kí n tó lo orin ọ̀jọ̀gbọ́n yìí, gbogbo àwọn Marikaz pátápátá àtàgbàlagbà àtọmọ kékeré Marikaz, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ìjà tí ń bẹ láàrin Mudiru Marikaz pẹ̀lú Sheikh Farouk Sulaiman Oníkíyípa, ẹ jọ̀ọ́ ẹ parí ẹ̀. Ìjà tí ń bẹ láàrin ọ̀rẹ́ méjì, bàbá wa Sheikh Adam Yahya Al-Fulani Wasiu Marikaz àti Mufti Ìlọrin Sheikh Sulaiman Farouk Oníkíyípa Al-Miskin Billah, ẹ jọ̀ọ́ ẹ parí ẹ̀. A lè ṣe kíjà má wáyé, a lè ṣe kíjà má wáyé, a lè ṣe kíjà má wáyé. Bẹ́ẹ̀ ni a sì máa ṣẹra wa. Àwọn àtẹnubọ́n ṣe close tó, wọ́n ń ṣẹra wọn. Bàbá àtọmọ ń ṣẹra wọn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà tí mo lè dákọ níwọ̀nba, ẹ jọ̀ọ́ ẹ dá sí ọ̀rọ̀ yìí, ẹ paná ọ̀rọ̀ yìí. Bàbá wa Sheikh Dauda àfáà ńlá, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ọ̀rọ̀ kàn yín, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Àtàwọn tó ń pèpè tó ń jẹ́ àgbàlagbà, ẹ jọ̀ọ́ ẹ dá sí, ẹ paná ẹ̀. Tógìrì ọ̀bá lanu, aláǹgbá ò lè kó wọbẹ̀. Little conflict, disagreement tó wà láàrin àwọn àgbà mẹ́ta yìí, kí n lò bẹ́ẹ̀, òun ni àwọn opponent yín wọ́n fi penetrate wọlé. Ẹ jẹ́ ká díbẹ̀. Orí àga tí bàbá wa Mudiru Marikaz dúró lé, image Sheikh Adamu ni o, gẹ́gẹ́ bí ọmọlé tèmi, ẹ jọ̀ọ́ ẹ yááfì mi. Sheikh Sulaiman Farouk Oníkíyípa, Mufti ni yín. Wọ́n ní kò sí bí bàbá bá ṣe ọmọ ni ó ṣe sorry. Bí ọmọ bá ṣe bàbá, ọmọ ni ó ṣe sorry. Nǹkan tó wà láàrin Allahu Alam mi ò mọ̀ o. Àmọ́ issue tó wà láàrin yín tó ń fa gbómi sí omi ò tó, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán. Bàbá wa Wasiu Marikaz, Sheikh Adam Yahya Al-Fulani, ẹ̀yin àti Mufti àgbà ọ̀rẹ́ tímọ́tímọ́ ni, ọ̀rẹ́ tèmi láti ìgbà kékeré. Ẹ̀yin àgbàlagbà Marikaz, ẹ dá sí. Sheikh Abdulkadiri Onílé Márùn-ún, ẹ dá sọ̀rọ̀ yìí. A máa ṣẹra wa, ẹ jẹ́ ká parí ẹ̀. Ẹ̀yin nǹkan tó bá wà níbẹ̀. Bó iṣẹ́ yẹn mo gbé lé bàbá wa Dauda àfáà ńlá ni mo gbé lé, Abdulmajid àfáà ńlá ni mo gbé ọ̀rọ̀ yẹn lé. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ẹ sì gbogbo àwọn Marikaz. Olórin ní ọ̀lọ́wọ́ kan Saheed Ọ̀pọ̀lọpọ̀ ní pé ó ní bàbá ló bá ṣe tí ò dáa sì máa dán ọmọ. Ọmọ ló bá ṣe tí ò dáa sì máa dún bàbá. Ọkọ ló bá ṣe tí ò dáa sì máa dún aya. Ìyá ló bá ṣe tí ò dáa sì máa dọ́kọ. Kò sí bá ti fẹ́ ṣe tá ò ní lè máa ṣẹra wa.
kò sí bá ti fẹ́ ṣe bọ́nà bá ti dájà láì ti bá chemistry of life but tíjà bá wáyé ká parí ẹ̀ ni. And again bá àwọn ọmọ mọ́ríkàsì wí ẹjọ́ tó yẹ tó lẹ́yìn àgbàlagbà olùfààní àwọn tó fẹ́ lò ó ní ẹ jẹ́ ká délé ká tó bára wa wí mọ́ríkàsì ní mí mọ́ríkàsì sí mọ́ríkàsì mọ́ náà ni ẹ má jẹ́ ká fún ọmọ káláyè láti bọ́ sáàrin wa kí n lò bẹ́ẹ̀. Tó ọmọ mọ́ríkàsì kan wá ṣe nǹkan tí ò dáa tẹ́lẹ̀ pé ó ṣe mistake àbí ẹnu gbé nǹkan gbé ẹ̀kọ́ rẹ̀ tiẹ̀ nínú ilé ẹjọ́ torí tọ́nà àti àtúntò àwọn sáré wọ́sà mo fi bẹ̀yìn wọ́n mú sórí ìtàn. ẹni ẹ̀wọ́ oṣù tó ṣẹlẹ̀ nígbà tí Sheikh Jaqmal Látàyé ṣe tó sọ̀rọ̀ wá pé àwọn oníṣúfì ní bá kínní kan jẹ́ tí Nakib Ashraf bàbá táwọn náà sọ̀rọ̀ pé àbúrò náà gẹ̀dẹ̀ wọ́n sọ̀rọ̀ tí Sheikh Jaqmal ló bá fi ọpọlọ àti sùúrù ní ọ̀rọ̀ yẹn yóò tún di ṣọ̀tá yànnàyànnà. àmọ́ ti gbọ́rọ̀ yẹn ẹ̀ ló Sheikh Jaqmal kí ló dé bí wàá sọ báyìí kíni kan àwọn ló ti jáde wọn ò tún sí àti bẹ̀rẹ̀ pé àwọn ọ̀tá fẹ́ mọ rí bẹ̀ wọlé. Sheikh Jaqmal náà nígbà tí wàá mú ti sọ wípé èròǹgbà mi eléyìí o Ànábì sọ wípé gbówó lọ́wọ́ wọn kíni kan àwọn náà jáde ṣùgbọ́n tẹ́ fẹ́ dasẹ̀ yín méjèèjì mọ̀ríkàsí yàlẹ̀ yín méjèèjì. Mufti Ìlọrin ò lè kọ biography ẹ̀kọ́ yọ Sheikh Adam àti mọ́ríkàsí kù nínú history wọn. It's not possible. Maliki history náà ó wáyé lórí mọ́ríkàsí náà mọ́ríkàsí ní kò lè yọ sí ìfàmọ́ nípa àwọn Farouk ní kéèké kó nínú pé ilé kí o bíbá yìí o mọ́ríkàsí ló ti jáde o Sheikh Adam lọ kọ́ kò sí yọ. ẹjọ́ torí tọ́lọ̀ ẹ̀yin àgbààgbà ẹ dá sọ̀rọ̀ yẹn. nǹkan tó ń fàjà kò yá wa o àwọn bí kíní yẹn ṣe ń rí kò dáa ó sì ń bá wa nínú jẹ́. àwa fi tóbi Ọlọ́run bá bẹ̀yìn bàbá torí pé mo fọ́lò Sheikh Ladan Afanalada ni o wọ́n gbàgbà ní ẹjọ́ torí tọ́lọ̀ bá wa dá sọ̀rọ̀ ẹ̀. àwọn ẹgbẹ́ tún lè pè àgbàlagbà tẹ̀wọ̀n pé lọ́dún ẹ pè wọ́n ẹ bá parí ìjà tó wà láàrin Mufti àti Jiro Mọ́ríkàsí ẹ parí ìjà tó wà láàrin bàbá wa Sule Mọ́ríkàsí àti Sheikh Farouk ní kíyèpá àmì ìjọ rẹ ni wọ́n ẹ bá wa parí ẹjọ́ Sheikh Farouk ní kíyèpá ẹjọ́ torí tọ́lọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yóò tán. Bàbá wa Sule Mọ́ríkàsí ẹjọ́ torí tọ́lọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yóò tán ẹ yanjú gbogbo ọ̀rọ̀ pátá from A to Z. ẹ mú yẹ káwọn èèyàn máa mú àtìlẹ́kọ́ máa wọlé kíni kan ẹrù bóyá tí ni wọ́n ń ṣe irọ́ ni àwọn tó pé kíní kan ò fẹ́ òpó ọkà dénú àbí nǹkan wọn ò nífẹ̀ẹ́ Mọ́ríkàsí rárá àtọ ibi tí wọ́n Mọ́ríkàsí o wọn tó wáyé pé ká sọ the pure truth wọn ò nífẹ̀ẹ́ wọn. ẹjọ́ torí tọ́lọ́ ẹ bá parí ìjà náà ẹjọ́ mo fi Ọlọ́run bá bẹ kálukú wa ẹni ṣùgbọ́n bá ṣẹlẹ̀ láàrin wọn Mọ́ríkàsí ó dà pé Mọ́ríkàsí yẹn wọn àti Mọ́ríkàsí ń jà bí ó ní iṣu pẹ̀lú wọn táwọn fẹ́ bara yín ẹ mọ̀ sí nínú lábẹ́lẹ̀ ẹ mọ̀ yẹ káwọn ọ̀tọ̀ tó mọ̀ ríbi mú ẹ wá bóyá àwọn ọ̀tá yẹn òkè ó mú wọn sọ pé ó ti kí nìkan mo ò nífẹ̀ẹ́ yín Ọlọ́run wà pẹ̀lú wa. ẹjọ́ gbogbo pátá tó bá nífẹ̀ẹ́ Sheikh Adam Abdullahi Al-Ilory gbogbo tó bá nífẹ̀ẹ́ Mọ́ríkàsí Lágége gbogbo tó bá nífẹ̀ẹ́ Sheikh Habib Adam Abdullahi Al-Ilory Mudiru Mọ́ríkàsí gbogbo yín tẹ́ bá nífẹ̀ẹ́ Sheikh Adam Yahya Al-Fulani Wasiu Mọ́ríkàsí gbogbo yín tẹ́ bá jẹ́ olùfẹ́ Sheikh Farouk Sulaiman Oníkíjìpá Al-Miskinu Billahi ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ bá mi táàgì wọn ẹjọ́ torí tọ́lọ́ yẹ kí fídíò yìí ọ̀ lọ wẹ̀rọ Mọ́ríkàsí ẹjọ́ ẹ jẹ́ kó gún mi láàrin Mọ́ríkàsí ẹjọ́ torí tọ́lọ́ kò sí bí yóò ṣe ní téèyàn ní ṣe ra wa tá a bá ṣe tá a bá bínú ká tó parí ẹ̀
ẹ wá bá mi táàgì fídíò yẹn jẹ́ kó dọ́dọ̀ Mudiru Markaz. Ẹni ọmọ olólùfẹ́ wọn kan sọ pé kí wọ́n jọ torí tọ́lọ́run. Ẹ bá gbé kó dọ́dọ̀ Waziri Markaz. Ẹni olólùfẹ́ wọn sọ pé kí wọ́n jọ torí tọ́lọ́run. Bá gbé dọ́dọ̀ Mufti Sheikh Sulaiman Farouk Onígíjìpá pé kí wọ́n jọ torí tọ́lọ́run yẹ kó gbó omi. Ẹ bá mi gbé fídíò náà lọ́dọ̀ Sheikh Daoud Abdul Majid Eleha Afana wípé kí wọ́n jọ torí tọ́lọ́run kó bá dá sọ̀rọ̀ kó bá parí gbogbo ẹ̀ ọ̀tán. Ẹ jẹ́ bá mi share fídíò yẹn kó go viral dáadáa, kó rìn dáadáa. Ẹ jọ̀ọ́, Ọlọ́run ní Kọ́ìdé Àmọ̀ṣe sí wa. Markaz ò ní bàjẹ́ o. Pẹ̀lú ògo Ọlọ́run, òkè oní Markaz ọmọ lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.